lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún 2025 èyí táwọn olóyìnbó á pè ní the 9th of March 2025 òní gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ló máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé òṣèlú kiri tó sì jẹ́ wípé níṣe ni bàbá náà ó ṣèpàdé pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú ìlú àná lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ó ṣèpàdé pẹ̀lú gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Latter Rain Assembly ìyún ìjọ tó ń pè ní the Citadel Global lásìkò yìí pásítọ̀ Túndé Bákàrè tó sì parí ìpàdé náà sọ́dọ̀ ìgbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ìyẹn ní ìlú Àbújá ọ̀dọ̀ Arẹ́gbẹ́ṣọlá ní ilé ẹ̀ tó wà lágbègbè GRA ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó òní El-Rufai ló kọ́kọ́ ṣàbẹ̀wò sí i bẹ́ẹ̀ ni òun àti Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n jọ jíròrò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látẹnu àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá kan tó mọ̀ sí ìpàdé wípé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tuntun tí àwọn agbájúmọ̀ àti alágbára ẹgbẹ́ òṣèlú alátakò fẹ́ kó ara wọn papọ̀ láti dojú ìjà kọ ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu nínú ètò ìdìbò ọdún 2027 ìní El-Rufai ló fi tó Arẹ́gbẹ́ṣọlá létí àgbọ̀ ìpè El-Rufai sọ fún Arẹ́gbẹ́ṣọlá pé àsìkò tó kóun náà kó darapọ̀ mọ́ àwọn káwọn jọ gbìmọ̀ pọ̀ nítorí pé báwọn ò bá fi jọ gbìmọ̀ pọ̀ àwọn ò lè lé ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu báwọn ò bá sì ṣe tí APC náà ṣe fún ààrẹ Goodluck Jonathan lọ́dún 2015 àwọn ò lè rí ìjọba gbà padà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní inú Arẹ́gbẹ́ṣọlá dùn ó sì fìfẹ́ hàn sí nǹkan tó ń ṣe ṣùgbọ́n wọn àti ìfẹ́nu ẹ̀ jóná lórí bóun náà yóò ṣe darapọ̀ lẹ́yìn tí El-Rufai tó sì kúrò lọ́dọ̀ Arẹ́gbẹ́ṣọlá ó dúró de àsìkò tí pásítọ̀ Túndé Bákàrè yóò parí ìsìn ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ìyẹn Citadel Global tó wà lágbègbè Ọ̀rẹ́gùn lọ́nà Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó sì parí ló lọ bá bàbá náà ló bá a ṣèpàdé nǹkan tí ó sọ fún Arẹ́gbẹ́ṣọlá ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé sọ fún pásítọ̀ Túndé Bákàrè náà wọn ló tiẹ̀ sọ fún bàbá náà pé ṣe bóun náà rí bí Nàìjíríà ṣe lábẹ́ Tinubu àsìkò ti kúrò lásìkò táwọn gbọ́dọ̀ dúró káwọn máa wòran wípé gbogbo àwọn là ń gbọ́dọ̀ parapọ̀ sí ojú kan báyìí káwọn kojú Tinubu àti APC nítorí pé báwọn bá tún pín yẹlẹyẹlẹ tí wọ́n jáde nínú ẹgbẹ́ òṣèlú kan ilé ìjáde díje du ipò nínú ẹgbẹ́ òṣèlú kan ilé yóò fọ́ ìbò àwọn àti Tinubu yóò sì tún na gbogbo àwọn pọ̀ ṣùgbọ́n báwọn bá pọ̀ parapọ̀ táwọn tọ̀ sójú kan ni yóò jẹ́ kó lè hó láti bí ọṣẹ tí wọ́n sì ní pásítọ̀ Túndé Bákàrè náà sọ fún El-Rufai pé inú òun dùn sí ìmọ̀ràn àti àbá tó mú wá àti pé òun náà yóò máa wo ibi tóun ti lè dá sí ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn rẹ̀ ni El-Rufai wá padà sí ìlú Àbújá bẹ́ẹ̀ ló lọ sínú ìtúnu àwẹ̀ pẹ̀lú Àtíkù ní ilé ẹ̀ l'Àbújá tó sì fún Àtíkù tó ràn kiri ní ààbọ̀ nǹkan tó bá Arẹ́gbẹ́ṣọlá àti pásítọ̀ Túndé Bákàrè sọ.